àwọn ọlọ́pàá pààyàn lánàá o ẹ̀yin èèyàn nípínlẹ̀ Delta wọ́n pa bọ̀bọ́ yẹn wọ́n pa nípa àfọnáfọ́sù ni eléyìí burú jáì o bẹ́ẹ̀ ni ó burú jáì bẹ́ẹ̀ sì ni dájọ́ òdodo gbọ́dọ̀ wáyé lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. wọ́n ní ọ̀gbẹ́ni kan tí wọ́n ń pè ní ọ̀gẹ̀mẹ́nimẹ̀ wọ́n ní dispatch rider ni o bẹ́ẹ̀ sì ló lọ gbẹrù níbì kan kódà wọ́n ní bó ṣe ń bọ̀ láti ibi tó ti lọ gbẹrù báyìí ó lóun ò yẹ ẹrù yẹn wò rárá bí nǹkan burúkú kan tiẹ̀ ń bẹnu ẹ̀. wọ́n ní Sapele Park ni wọ́n ti kọ́kọ́ gbá ọ̀gẹ̀mẹ́nimẹ̀ yìí ni wọ́n ti kọ́kọ́ gbá mú ìgbà tí wọ́n fi tú gbogbo ẹrù tó gbé àwọn ìbọn lónírúurú ni wọ́n bá nínú ẹrù yìí làwọn òyìnbó bá pe ọlọ́pàá pé ẹ̀yin ọlọ́pàá ẹ tètè máa bọ̀ o àti rí lára wọn o bára bandits níbí nǹkan ni wọ́n ṣáà ti lọ ẹ̀nẹ́nimẹ̀ wọ́n ti lọ mọ́ nǹkan wọ́n nígbà táwọn ọlọ́pàá ò fi dé báyìí nọ́bẹ̀ sí ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ bá play fọ́ọ̀rọ̀ yẹn fún yín ní ìsìn fọ́ọ̀rọ̀ yẹn lẹ́ ń wò yẹn bọ̀bọ́ yẹn sọ wípé pé òun máa mú wọn lọ síbi tí òun ti lọ gba ẹrù pé nìkan ló gbé fóun wọ́n ṣètò òun wọ̀pù ni wọ́n ṣe gbá ni wọ́n ṣàwo ni ká tó ṣẹ́jú pẹ́ ọ̀gá ọlọ́pàá yìí ó sì fa ìbọn jáde ó sì yìnbọn àfi kẹwù lẹ́sẹ̀ bọ̀bọ́ yẹn tún pariwo pé kó dákun òun ò mú ọ lọ síbi tí òun ti lọ gbẹrù kó farabalẹ̀ kó ṣe gbẹ́ kó ṣàwò ká tó ṣẹ́jú pẹ́ bọ̀bọ́ yẹn tún kọ́ọ̀kì ìbọn bóyá ta àbọ̀n ti tán bẹ̀ ni ó tún gba kíní ọ̀ lọ́wọ́ ọlọ́pàá ẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ wá síbẹ̀ mọ́tò ọlọ́pàá sì ń bẹ̀ ń bẹ̀ yẹn gbogbo wọn pátá gba àwọn ọlọ́pàá tí ń bẹ̀ ń bẹ̀ wọn wọ uniform ó tún mú ìbọn yẹn jáde lẹ́lẹ́kejì ó sì tún yìnbọn sì gbé ọmọ yẹn lọ sílé ẹjọ́ lọ ṣe investigation mọ̀ bóyá ó jàre àbó jẹ̀bi lórí ọ̀rọ̀ yìí ṣé báwọn ọlọ́pàá ṣe ń ṣiṣẹ́ láyé òde ní báyẹn yíyan eléyìí gbẹnu tán o eléyìí burú jáì kódà ń gbomijé lójú ẹni màmá kan ló bí ọ̀gẹ̀nẹ́nimẹ̀ yìí màmá kan ló bí bóyá ó ti márì bí ò márì kò yé èèyàn kódà wọ́n ní pé bàbá yẹn pé 28 years old ni upcoming artist ni wọ́n pè é máa ń kọrin tàkasúfèé ó wá tún fi dispatch rider work ó fi ń gbá upcoming artist yẹ ó tún fi ń gbá lẹ́gbẹ̀ẹ́ wa ń struggle pẹ̀lú nǹkan tó lédè yìí sọ lọ́wọ́lọ́wọ́ báyìí bóyá wọ́n set bọ̀bọ̀ yìí up ní báyìí bóyá wọ́n set up fúnlé ẹjọ́ láàyè láti prosecute fúnlé ẹjọ́ láàyè láti ṣe ìwádìí ọ̀fíntótó lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ọ̀gá ọlọ́pàá yẹn ó sì mú ìbọn ó sì pa ẹni ẹlẹ́ni dànù nípa àfọnáfọ́sù lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin èèyàn eléyìí gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pàkàṣọ ẹ máa bá ń comment kí ẹ máa bá mi like kẹsì máa bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ṣẹ́yìn náà ti rí Sienna car tí wọ́n páàkì yẹn ẹ rí porúkọ àwọn ọlọ́pàá ni wọ́n kọ sí i lára wọ́n ní Efe Room Area Command tí ń bẹ ní Delta State Police Command pé bẹ̀ gangan ni àwọn ọlọ́pàá yìí ti wá. ẹ̀yin ọlọ́pàá ìpínlẹ̀ Delta ẹ tètè wá nǹkan ṣe sórí ọ̀rọ̀ yìí o ó tilẹ̀ jẹ́ pé wọ́n ní Inspector General of Police ẹ̀pọ̀ ti pa láṣẹ fún wọn pé kí wọ́n tètè máa gbé wọn bọ̀ ní kíákíákíákíá láì fi àkókò ṣòfò wọ́n nínú àwọn ọlọ́pàá tó lọ sí operation yẹn pọ̀kan ti fẹsẹ̀ fẹ́ nínú wọn àmọ́ alàgbà tó yìnbọn gangan ojú rẹ̀ lẹ́ ń wò yẹn Usman Nuhu wọ́n sọ pé òun gangan ló yìnbọn ló pa ẹnìyẹn nínú fọ́nrán tẹ̀ ń wò yìí ẹ rí i pé mo blur fọ́nrán yẹn díẹ̀ ẹ jẹ́ n tiẹ̀ play fọ́nrán yẹn fún yín gan ẹ jẹ́ n play ẹ̀ ẹ̀yin náà ẹ wò ṣé ẹ rí nǹkan wáyẹn yẹn wá nǹkan dé o. Officer, I go tell you everything. Now my friend, I deceive me. You just stop play, bro. You just stop play. I go carry my friend. I don't know anything concerned. Yes, I don't know anything concerned. I don't know anything concerned. I beg. I don't know anything concerned. I go carry you go meet I just stop play like this. I go carry you go meet the officer. I go carry you go meet the officer. Officer. I go carry you go meet the officer, man. I'll carry you go meet the officer. Officer, I don't know. I don't know, officer. Officer, I don't know. Baba, officer, I don't know. Jesus. Ọ̀dàgbẹ̀! Sùúrù! Ọ̀dàgbẹ̀! Ọ̀dàgbẹ̀! Ìkìlọ̀ sí náà.
Get lucky. He get luck. He get luck. Wọ́n yẹn lẹ́wọ̀ tán yẹn ẹ wo bó ṣe pa bọ̀bọ̀ yẹn ẹ wo bó ṣe waste life ẹ̀ ṣé ẹ ń gbọ́ voice bọ̀bọ̀ yẹn nísàlẹ̀ fídíò tẹ́ ń wò yìí bọ̀bọ̀ yẹn bẹ̀ sí ń pariwo pé kó ṣàánú òun ọmọ kankan pa ẹ wọ́n set òun up ni òun ò mú ọ lọ síbi tóun ti gbà ìbọn yẹn ṣé ọ̀gá ọlọ́pàá yẹn náà ṣùgbọ́n ó fẹ́ lọ́wọ́ kan àbò sínú o tabaníkà fojú sùnùkùn wò tó àwọn Yorùbá bọ̀ wọ́n ní nǹkan sùnùkùn báyìí ojú sùnùkùn náà la fi ń wò ó tí ò bá kí ṣe pọ́lọ́pàá yẹn tí ò bá kí ṣe kó fẹ́ lẹ́bọ lẹ́rù àbó fẹ́ ní nǹkan kan ọwọ́ kan àbò sínú ọ̀rọ̀ yìí kò yẹ kó sáré pa bọ̀bọ́ yẹn báyẹn àbí ṣé bọ̀bọ́ yẹn ṣáà sọ wípé ó ti mọ̀ ń pa secret wọn ni àbí kí nìkan tó lè ṣẹlẹ̀ gan pàtó tó kàn fi déédéé yìnbọn pa suspect báyẹn suspect ṣì ni ó dìgbà tílé ẹjọ́ bá tó dáyàn lẹ́bi pé ẹ lọ́ọ́ yẹgi fún kó tó di pé wọ́n yẹgi fún yàn kódà ọ̀pọ̀lọpọ̀ gbàgán nílé ẹjọ́ sọ wípé kọ́ lọ́ọ́ yẹgi fún yàn tó yẹ pé àwọn gómìnà tí ń bẹ nípínlẹ̀ yẹn ẹ̀rù máa bà wọ́n láti tọwọ́ bọ̀wé torí tí náà state yẹn ò bá sáìn wọn ò ní yẹgi fẹ́ nìyẹn o despite the fact pé ilé ẹjọ́ ti ní kọ́ lọ́ọ́ yẹgi fún ọ̀pọ̀lọpọ̀ scenario láti rí now a lot of scenario láti rí tó yẹ pé wọ́n á padà tún free àwọn míì gan lọ́jọ́ iwájú tí gómìnà bá máa lo agbára tí ń bẹ lọ́wọ́ ẹ̀ lẹ́ẹ̀kan lọ́dún tó fà ń free àwọn èèyàn ẹ kàn mẹ́ni lẹ́ni báyẹn ẹ dẹ̀ pàdánù just like that ìyá kan ló bóun náà ọ̀pọ̀lọpọ̀ àwọn bandit tẹ́ ń múnú gbógan ẹ̀ pa wọ́n náà ṣe báwọn bandit kan náà fi sílẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí tí wọ́n ti pa àwọn èèyàn waste life a lot of people dànù wọ́n sọ pé wọ́n ti lọ rehabilitate wọn wọ́n tún dá ọgbọ́n wọn padà sínú ìlú ẹni ẹlẹ́ni dispatch rider ìbọn nìkan lẹ bá lọ́wọ́ ẹ̀ sọ́pààyàn ni eléyìí burú jáì ẹ̀yìn èèyàn tí ẹ bá jorí ahun omi ẹkún òjàbọ́ lójú èèyàn wọ́n kàn waste life bọ̀bọ́ yẹn just like that wọ́n ní pé àwọn inspector general police wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí òfin tó tó lórí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn tó lọ́wọ́ àgàgà ọ̀gbẹ́ni Usman Nuhu tó pa bọ̀bọ́ yẹn nípakúpa wọ́n ti gbé lọ sí ìlú Àbújá báyìí kó náà wá lọ fojú winá òfin kó náà wá wo bí ṣe ń rí ẹni tó bá pààyàn ó yẹ kó ń pọ̀ òun náà ni o eléyìí gbẹnu tán ó lé kẹńkà bẹ́ẹ̀ náà ló pàkàṣọ ìgbà tí wọ́n fi béèrè ọ̀rọ̀ àwọn channel television wọ́n interview PPRO tí ń bẹ nípínlẹ̀ Delta alàgbà Bright Edefe ẹ wá gba àwọn nǹkan tó sọ ó ní pé òun ò kàn tiẹ̀ mọ̀ bí ṣe ayé ni bí nǹkan ẹ jẹ́ ń play fọ́nrán yẹn fún yín ẹ gbọ́ nǹkan tó sọ ẹ gbọ́. Yeah, I don't envy you at all. The last time we had you, it was a very controversial issue around the Ozo issue, and now yet again a black spot in the work. I'm sure the great work the Nigerian police is doing in Delta now destroyed or tempered with this. But let's talk about what exactly happened and maybe walk us through, because we saw the statement from the DCP, who is the first public relations officer. But let's hear from your end what you know and what we need to know. And in addition to that, please also speak to the appearance of those policemen, whether that is the modus operandi and what unit is allowed to dress like that. All right, I'll start with the issue at hand, which is a very sad issue. Since my 6 years of public relations, this is my most difficult moment, because having an incident that cannot be explained is very difficult. There is no explanation for this. That policeman, I just don't get what I would say was wrong with him. You know, police cannot attribute problem to spirituality, but that may not be far from it, because that's the only explanation that one can give to what he did. ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu ẹ̀yẹn o ẹ̀yin èèyàn ó lóun ọmọ bí ṣe ayé ni pé àwọn ọlọ́pàá ò believe nínú spiritual pé òun ò bá sọ pé bóyá spirituality ni pé torí òun mọ nǹkan tó rọ́ọ̀lù Usman Nuhu ọlọ́run má jẹ́ ká rìn lọ́jọ́ tẹ̀bí ń pọ̀ náà o bàbá yẹn ti ṣìrìn láyé tó wá ń tiẹ̀ báyìí ó ti ṣiṣẹ́ dispatch rider ó ti ṣiṣẹ́ ṣe dispatch rider ti gbé lọ sọ́run ọ̀run àrèmá bọ̀ báyìí
eléyìí gbẹnu tán o ẹ máa bá ń comment kẹ́ máa like kẹ́sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ìlérí tí wọ́n là wà á múṣẹ gẹ́gẹ́ bá ti ṣe ṣèlérí fún yín pé àníjẹ́ kójú yín fọ́ bẹ́ẹ̀ náà láti níjẹ́ kétí yín di tí gbogbo ìṣẹ̀lẹ̀ tí ó bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tiwa ń bì. àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ àdàbà atúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì náà lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.